Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló dé sétí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ wípé àwọn ti ṣe tán àti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba ìpínlẹ̀ àti àwọn àjọ aládàáni láti mú ìgbòòrò bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ Arewa Consultative Forum ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bó ṣe kọ ìṣòro ètò ààbò sílẹ̀ tó sì gbájúmọ́ ètò ìpolongo ètò ìdìbò ọdún 2027. Àwọn ẹgbẹ́ òṣèlú ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu gómìnà Lucky Aiyedatiwa látàrí bó ṣe kọ ohun tí ó jẹ́ àkànṣe iṣẹ́ gómìnà náà sílẹ̀. Wọ́n ti sọ ìdí pàtàkì tí Àwùjalẹ̀ kò ṣe sí níbi ayẹyẹ ojúde ọba ti ọdún yìí. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè wọ́n ti sọ di mímọ̀ wípé ọwọ́ ti bá ọmọ ológun orílẹ̀-èdè Bìrìtìkó kan tó lọ́wọ́ sí ìwà ìfipábánilòpọ̀ lórí orílẹ̀-èdè Kenya. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù obìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Rasheedat Ajibade ni ó ti dágbére fún ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid ní orílẹ̀-èdè Spain. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti gba ẹnu alákòóso fún ọ̀rọ̀ àṣà àti ìgbafẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ láti ẹnu rẹ̀. Anatu Musawa òun ló sọ di mímọ̀ lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn ti ń gbèrò láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba ìpínlẹ̀ 36 orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ àwọn ẹ̀ka aládàáni láti lè ṣe àṣeyọrí nípa ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àfojúsùn láti rí owó tí iye rẹ̀ tó bílíọ̀nù $100. Musawa òun ló sọ ilé ìdí mímọ̀ ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn lásìkò tí ó kópa níbi ètò oúnjẹ kan èyí tí àjọ kan tí wọ́n pè ní Láìlábọ̀dé Heritage ṣe àgbékalẹ̀ rẹ̀ ní orúkọ rẹ̀ lọ́jọ́ Àìkú Sunday àná. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bu ọwọ́ lu ìwé kan èyí tí àwọn ìjọba àpapọ̀ ti mí sí láti fi ránṣẹ́ sí gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà láti lè bu omi rin ètò ọrọ̀ ajé nípasẹ̀ àṣà àti ṣe pẹ̀lú ọgbọ́n àtinúdá. Musawa wá sọ dìmọ̀ wípé àwọn ti ṣetán gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìpínlẹ̀ Ògùn àti àjọ kan tí wọ́n pè ní Láìlábọ̀dé Heritage Foundation nípa ti ayẹyẹ àṣà tí wọ́n yóò máa fi oge hàn níbẹ̀. Gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ wípé eléyìí ni àwọn fẹ́ fi ṣe àwọn nǹkan tó nítumọ̀ nípa ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni ó gbóríyìn fún àjọ náà látàrí bí wọ́n ṣe àgbékalẹ̀ ayẹyẹ àṣà àti aṣọ wíwọ̀ kan tí wọ́n pè ní Ẹ̀gbálíkẹ́ńsà gẹ́gẹ́ bí ó ti ṣe ń wáyé ní ìpínlẹ̀ náà. Ó wá sọ di mímọ̀ wípé eléyìí gan ló tún lọ ní ìbámu pẹ̀lú èròǹgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè wí pé àṣà àti ṣe lórílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ èyí tí ó ní ìgbélárugẹ. Àwọn ẹgbẹ́ Arewa Consultative Forum ni wọ́n ti fi èròǹgbà ìjákulẹ̀ hàn lórí ẹgbẹ́ òṣèlú tó wà ní ipò lásìkò yìí èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń léwájú fún, wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ń gbájúmọ́ bí yóò ṣe padà sí ipò aláṣẹ ní ọdún 2027 nígbà tó kọ̀ láti tán ìṣòro ètò ọrọ̀ ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú àtẹ̀jáde tí ẹni tí ń ṣe akọ̀wé ẹgbẹ́ náà ọ̀jọ̀gbọ́n Mohammed Baba tó bu ọwọ́ lù wípé ìṣèjọba ti APC tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣojú fún ni ó kọ̀ láti fi èsì sí ìṣòro ètò ààbò tí ń kojú orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé kàkà kí ó ṣe léyìí níṣe ni ó ń gbájúmọ́ ètò ìpolongo ọdún 2027 láti àsìkò yìí lọ. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe mẹ́nubà ọ̀rọ̀ náà sí iwájú wípé ìṣèjọba òde yìí ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ ni wọ́n tún ná àwọn owó
kan ní ìnákúnà lórí àwọn nǹkan tí kò nítumọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé nínú àbá ètò ìṣúná ọdún 2025 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dìmọ̀ bí àpẹẹrẹ wípé wọ́n fẹ́ ná owó tí iye rẹ̀ tó 260 million naira lórí nǹkan tó dàbí iná àdúgbò tí wọ́n pè ní street light gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ dìmọ̀ pé irú àwọn nǹkan wọ̀nyí ni wọ́n fẹ́ fi ṣe ètò ìpolongo ṣáájú ọdún 2027 nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ìṣòro ààbò lásìkò yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ dìmọ̀ pé eléyìí ló jẹ́ kí àwọn gbé òṣùbà káre fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n kó àforítì pẹ̀lú ohun tí wọ́n ń kojú nípa ti ìṣòro ètò ààbò lásìkò yìí tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí kò sì wá nǹkan ṣe sí i. Ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ni wọ́n ti na ìka ẹ̀sùn sí ẹni tí ń ṣe Lucky Ayédatiwa gómìnà ìpínlẹ̀ Ondo lásìkò yìí látàrí bó ṣe kọ àwọn àkànṣe iṣẹ́ tí gómìnà àná gómìnà Lucky Rotimi Akeredolu gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe akọ̀wé ètò ìpolongo ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ondo ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Lẹ́yẹ Ìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú àtẹ̀jáde náà wípé àwọn ò tí ì rí ọ̀nà kankan èyí tí gómìnà Lucky Ayédatiwa fi ń bu omi rin àwọn àkànṣe iṣẹ́ èyí tí Rotimi Akeredolu ti ṣe sílẹ̀ kó tó jáde kúrò ní ayé ọ̀ní kàkà kí ó ṣe léyìí àwọn nǹkan mìíràn ni ó tún gbajúmọ̀ ní ìfèsì sí ọ̀rọ̀ náà ní ẹni tí ń ṣe adarí fún ètò ìgbóhùnsí afẹ́fẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC Steve Ọ̀tálọ́rọ̀ ni ó sọ dímọ̀ nínú àtẹ̀jáde tó fi ṣe àpèjúwe ọ̀rọ̀ tí ẹgbẹ́ òṣèlú PDP sọ yìí wípé eléyìí kì í ṣe ọ̀rọ̀ òtítọ́ àti wípé gómìnà Lucky Ayédatiwa ni ó ti ń gbé gbogbo ìgbésẹ̀ láti parí gbogbo àwọn àkànṣe iṣẹ́ èyí tí gómìnà àná ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Rotimi Akeredolu ṣe sílẹ̀ kó tó jáde kúrò láyé lọ́jọ́ 27 oṣù kejìlá ọdún 2023 lẹ́yìn oṣù bíi mélòó kan tó figagbága pẹ̀lú àìsàn kan wọ́n ní láti ìgbà náà ni ẹni tí ń ṣe gómìnà Lucky Ayédatiwa ti bọ́ sí ipò náà ní ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2024 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe dìbò yàn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mọ̀ wípé kò sóhun tó jọ o wípé gómìnà Lucky Ayédatiwa ló ti pa ohun tó ní ṣe pẹ̀lú àkànṣe iṣẹ́ tí Rotimi Akeredolu sílẹ̀. Ẹni tí ó jẹ́ adarí gbogbogbò fún ayẹyẹ ojúde ọba ti ọdún 2025 dókítà Fásì Yusuf ló ti fi ọjọ́ ajé òní sọ di mímọ̀ nígbà tó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ wípé Àwùjalẹ̀ ẹni tó tún jẹ́ olórí àwọn ọba ní ìlú Ìjẹ̀bú ọba Síkírù Adétọ̀nà ẹni tí kò sí níbi ayẹyẹ ojúde ọba tí ó wáyé ní ọjọ́ àìkú Sunday àná ní ìlú Ìjẹ̀bú Òde ni ó ti jẹ́ ohun tí ó ti ń kọ àwọn èèyàn lóminú gẹ́gẹ́ bó ti ṣe wá ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ náà wípé ọba aládé yìí ni ó ń sinmi lẹ́yìn tí ó darí dé láti ilé ìwòsàn ní Ọjọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tí ó kọjá. Yusuf ló sọ eléyìí di mímọ̀ láti ṣe àlàyé ìdí pàtàkì tí ọba aládé náà kò fi sí níbi ayẹyẹ ojúde ọba tó wáyé lánàá. Ẹgbẹ̀rún àwọn àlejò àti àwọn èèyàn arìnrìn-àjò afẹ́ ni wọ́n péjú pésẹ̀ sí ààfin ti Àwùjalẹ̀ ní àná òde yìí láti fi àṣà àti ìṣe hàn gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé ọba tó ti pẹ́ lórí oyè ọba yìí ni kò sí ní ìkàlẹ̀ ní àná èyí tí ó mú kí ìyàwó rẹ̀ olórí Kẹ́mi Adétọ̀nà ṣe ojú fún gẹ́gẹ́ bí ẹni yìí ti ṣe wá sọ di mọ̀ pé àwọn fẹ́ fi àkókò yìí tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ awuyewuye ìdí tí Àwùjalẹ̀ kò ṣe sí lórí ìjókòó ní àná òde yìí wọ́n ní kì í ṣe ohun tí ó lágbára ṣùgbọ́n ohun tí ó fà á ni wípé ọba yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda láti ilé ìwòsàn ní Ọjọ́bọ̀ Thursday tó kọjá ó sì nílò láti sinmi ní àsìkò yìí. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè wọ́n ti sọ di mímọ̀ wípé ọmọ ológun orílẹ̀-èdè Bìrìtìkó kan tí ó wà ní orílẹ̀-èdè Kenya ni wọ́n ti fi ọwọ́ òfin gbé látàrí bó ṣe lọ́wọ́ sí ìwà ìfipábánilòpọ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọmọ ológun ti orílẹ̀-èdè United Kingdom ti ṣe sọ ọ̀rọ̀ náà di mímọ̀ lọ́jọ́ àìkú Sunday àná nígbà tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ fún iléeṣẹ́ BBC. wọ́n ní eléyìí ni ó wáyé lẹ́yìn iṣẹ́ ìwádìí kan tí wọ́n ṣe tí wọ́n sì rí pé ọmọ ológun náà ó jẹ̀bi ìwà
ìfipábánilòpọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ pé iléeṣẹ́ ọmọ ológun ti orílẹ̀-èdè United Kingdom ni wọn kò tí ì sọ nǹkan kan lórí ọ̀rọ̀ náà tí wọ́n sì sọ di mímọ̀ pé iṣẹ́ ìwádìí ló ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ BBC ti ṣe sọ di mímọ̀ wípé ẹni yìí ni wọ́n rí ọwọ́ tó ní ilé ọtí kan tó wà ní Nanyuku ní orílẹ̀-èdè Kenya kó tó di wípé wọ́n fi ọwọ́ òfin gbé wípé òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n lọ ṣe fàájì níbẹ̀ kó tó di wípé ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ ó jẹyọ lẹ́yìn tí wọ́n kúrò níbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ pé ní báyìí wọ́n ti fi ọwọ́ òfin gbé wọ́n sì ti ṣèlérí láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ yìí wọ́n ní tí ẹ kò bá gbàgbé ní ọdún 2021 ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí náà ló tún ṣẹlẹ̀ níbi tí wọ́n ti rí ọmọ orílẹ̀-èdè Kenya obìnrin kan pẹ̀lú àwọn ọmọ ológun yìí ṣùgbọ́n tí wọ́n padà ṣe ikú pa wọ́n ní eléyìí ni ó ti jẹ́ kí ọ̀rọ̀ náà kó tún rúgbọ́gbọ́ jáde lásìkò yìí láti rí pé wọ́n ṣiṣẹ́ ìwádìí lórí ọmọ ológun tó fipá bá ẹnìkan lò pọ̀ lórílẹ̀-èdè Kenya. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà Rasheedat Ajibade ni wọ́n ti sọ di mímọ̀ wípé ó ti fi ọ̀rọ̀ dágbére fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Atletico Madrid ní orílẹ̀-èdè Spain. Rasheedat Ajibade tó kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid ní ọjọ́ àbámẹ́ta Saturday tí ó kọjá nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona gẹ́gẹ́ bí Rasheedat Ajibade ti ṣe bọ́ sí ojú òpó ìkànnì abánidọ́rọ̀ rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ àti ìgbìmọ̀ ìṣàkóso ikọ̀ agbábọ́ọ̀lù náà fún àtìlẹ́yìn èyí tí wọ́n ṣe fún un. Níbẹ̀ ni ó ti sọ di mọ̀ pé òun mọ̀ wípé ọjọ́ ọ̀la tó dára wà ní ìkàlẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin ti Atletico Madrid bí ẹ kò bá gbàgbé nígbà agbábọ́ọ̀lù obìnrin yìí ló darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù náà láti inú ikọ̀ agbábọ́ọ̀lù náà Wigan nínú oṣù kínní ọdún 2021 ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún FC Robo Queens ni ó ti gba ife ẹ̀yẹ méjì pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti wò wá, àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, Ire kàbìtì.